Ẹ kú dédé ìwòyí o, ẹ sì kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Orúkọ mi ni Sam Adeosun. Kí ni ìwé mímọ́ sọ sí ọ lọ́sẹ̀ yìí? Bẹ́ẹ̀ bá wo Bíbélì àwọn eléléèbó, Isaiah chapter 26 verse 3, ìyún ìwé Isaiah, orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹta. Ẹ gbọ́n tó wí ni. You will keep him in perfect peace, whose mind is stayed on you, because he trusts in you. Tí ìtumọ̀ rẹ̀ lọ báyìí pé ìwọ yóò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Àbẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ìlérí tó lágbára. Bẹ́ẹ̀ bá farabalẹ̀ wo ẹsẹ̀ Bíbélì yìí, ẹ̀yin náà ó rí pé gbà fún sán nígbà fún gbàdá ni. Ìyẹn ò ní pé bó o bá ṣe yìí, Ọlọ́run náà ó ṣe tọ̀hún. Bó o bá ti sinmi lé Ọlọ́run tòótọ́ láì fi ohunkóhun kún tó o sì gbẹ́kẹ̀lé, ìlérí kan bẹ fún ọ náà láì béèrè fún rárá. Ó dáa, jẹ́ n tú ọ̀rọ̀ náà sọ fún ọ kó lè yé ọ dáadáa. Mo wí pé bó o bá jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ àti sísinmilé rẹ nínú Ọlọ́run Ísírẹ́lì tẹ̀síwájú, ìlérí kan bẹ fún ọ náà láì béèrè fún. Ìlérí ọ̀hún náà òun sì ni pé bó o ṣe ń wọ inú ọ̀sẹ̀ yìí lọ, Ọlọ́run ó pa ọ́ mọ́ nínú àlàáfíà pípé lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé òun yóò pa ọ́ mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ. Nítorí náà mo gbà á ládùúà fún ọ bó o ti ń wọ inú ọ̀sẹ̀ yìí lọ pé Ọlọ́run yóò pa àwọn ọmọ rẹ mọ́ nínú àlàáfíà pípé ní orúkọ Jésù Kristi. Ọlọ́run yóò pa iṣẹ́ rẹ mọ́ o, yóò sì pa ìdílé rẹ mọ́ ní orúkọ Jésù Kristi. Bá a bá rí ohunkóhun tí ò ní jẹ́ kí ìpamọ́ nínú àlàáfíà rẹ kó di pípé nínú ọ̀sẹ̀ yìí gangan, mo gbàdúrà pé láti ọ̀sẹ̀ náà lọ Ọlọ́run yóò dáwọ́lé, yóò sì fún ọ ní ìpamọ́ nínú àlàáfíà pípé tilétilé, tẹ̀bítẹ̀bí àti tààràtàrà ní orúkọ Jésù Kristi. Ìbànújẹ́ àti wàhálà kò ní ya ilé rẹ lọ́sẹ̀ yìí o. Ẹkún, òṣè àti ìròyìn ibi kò ní ká ọ mọ́lé ní orúkọ Jésù Kristi. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.